mo fẹ́ jẹ́ kí fídíò kó mọ lọ fáfá kí fídíò yẹn mọ lọ kó mọ rìn kó mọ lọ fáfá ẹ jẹ́ kó jẹ́ ká jẹ́ kó wọ́n mọ̀ pé ìṣẹ̀ṣe òun ṣe nǹkan tó fi ń ṣeré mọ́ àwọn rúmọlẹ̀ wọn ṣe nǹkan tó fi ń ṣeré mọ́. Now we don't dey ready for you people. Muslim ni o Christian ni we don't dey ready for you people. No worry. A máa jókòó a máa sọ ni ẹ lọ gbá àwọn èèyàn yìí wá àwọn tó fẹ́ kó wọlé ẹ lọ kó wọn wá. Ilé àwọn bàbá wa rèé kò lè bàjẹ́. Gbogbo Holy Ghost fire kíní kan agbára èṣù ó wó lulẹ̀ kò ní da fún Jésù agbára Jésù wó lulẹ̀ agbára Jésù yẹn ó wó lulẹ̀ agbára èṣù ní kó dúró agbára Ògúnlákayé kó dúró agbára irúnmọlẹ̀ kó mọ dúró síbẹ̀ lẹ́ẹ̀ yà wèrè ni ẹ mọ̀ wọ̀rí. Tí ẹ bá rí fídíò dáadáa ẹ rí i pé fídíò yìí ni fídíò pásítọ̀ kan tí ó lọ sí Ọ̀ṣun Òṣogbo síbi odò Ọ̀ṣun Òṣogbo tí wọ́n sọ wípé agbára èṣù ò sí mọ́ wípé agbára Jésù ló wà bọ́tà tó wá jẹ́ kó yé pé kò ní da fún Jésù orí Jésù burú kò ní yẹ Jésù yálàyà Jésù wọn bire lẹ́gbẹ̀ẹ́ àwọn rúmọlẹ̀ wa kò ní yẹ Jésù kò ní yẹ gbogbo àwọn tó bá ń tẹ̀lé Jésù bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Now tá a bá ta sí yín ẹ mọ́ ta sí wa ẹ dúró nílé ní kìsẹ́ntì bá yín fà á látàyébáyé ẹ lè rí oníṣẹ̀ṣe kó lọ sí ọ̀dọ̀ kó lọ sí ilé pásítọ̀ kó lọ máa sọ pé kò ní da fún Jésù látàyébáyé ẹ lè rí oníṣẹ̀ṣe kan kó lọ sí ibi tí wọ́n ti ń ṣe Jésù àbí wọ́n ti ń pe Jésù bí anu chọ́ọ̀chì ni àbí orí òkè kó ní ó yá ẹgbẹ́ lórí òkè yìí kó pasán orí òkè kìnìkan ìgbà kan Agélu ni orí òkè Ẹ̀rìmọ ni orí òkè Àṣegùn bẹ́ẹ̀ lọ gbogbo orí òkè ẹ lè rí oníṣẹ̀ṣe kan kó lọ ba ibẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Now to cut the long story short àwa ti lọ bẹ́ Ògún bẹ́ẹ̀ ni a ti bẹ́ Ògún sórí ọ̀tà a ti bẹ́ Ògún sórí bíbélì a ti bẹ́ Ògún sórí agogo a ti bẹ́ Ògún sínú church kó fa wàhálà ẹ̀yin ti lọ sí odò Ọ̀ṣun Òṣogbo ní ojúbọ òrìṣà wa ẹ ti lọ síbẹ̀ ẹ ti lọ gbàdúrà ńbẹ̀ àwa náà ti wá sínú church àti wá bẹ́ Ògún ńbẹ̀ àti gbàdúrà ńbẹ̀ kò sí wàhálà wọn àwọn àní kò sí ọ̀nà àánú anybody àgbẹ̀ anybody lóògùn àṣẹ anybody léṣe kódà àfọ̀ṣíà àfọ̀ọ́tà yín akọ̀wá bẹ́ Ògún síbẹ̀ ni ẹ rí fídíò yìí tó ń bẹ lókè yìí àwa bẹ́ Ògún síbẹ̀ ni kò nira kò lágbára àti lọ church yẹn àti bẹ́ Ògún síbẹ̀ àjẹ́ kó mọ̀ pé Ògún ló nílẹ̀ èṣù ló nílẹ̀ èṣù tẹ́ lọ képe yẹn ẹ ti rí èṣù yẹn lódìdí ẹ ti rí èṣù lódìdí èṣù yẹn gángan tí wọ́n bá yín gbé kò sí wàhálà ire o.